Ọmọ Yorùbá a kú oríire o, Ọlọ́run ti fún wa lésì ayọ̀ o, kódà tó bá dàbí irọ́ màá play evidence ẹ̀ fún yín. Ọmọ Yorùbá a kú oríire, ẹja máa jó ká máa yọ̀ tó pé kí ni Ọlọ́run ti fọ ohun rere fún wa, Ọlọ́run ti fún wa lésì ayọ̀, kábíyèsí Elédùmarè. Ṣé mi sọ fún yín? Ọmọ Yorùbá èmi fún ara mi ti sọ tipẹ́tipẹ́, bóyá gbàtẹ́ tí wàá gbọ́ lẹ́nu bàbá wa yìí, bóyá ọkàn ìgbọ̀dá tó balẹ̀, mo sọ fún yín, mo ní àwọn bàbá wa ti sọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wípé àwọn ò ní announce anything mọ́, they will only be announcing our sources. Ọmọ Yorùbá a kú oríire, inú mi dùn, ayọ̀ mi kú, finally freedom at last. Ọlọ́run ó wá láwọn kọ̀ọ̀kan tó rọ̀ mọ́ o, mo fi Ọlọ́run ṣẹ̀rí fún yín, mo máa pè ẹ́ tí o gbàjọba gbọ́ nísìn, tí o gbàdéjọ máa dunnú. Now àwọn condition tó wá fún wa, kábíyèsí Elédùmarè, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, gbogbo wa la mọ̀ wípé òmìnira ó wà very very important. Gbogbo wa la mọ̀ wípé òmìnira ó jẹ́ nǹkan tó pọn dandan fáwọn ọmọ Yorùbá lásìkò, a gbọ́dọ̀ gbà, because ìta ṣe ó tó gẹ́ nínú Nàìjíríà. Ọlọ́run fún ara ẹ ti bá wa fi òpin ṣe báyìí, tí bá nínú jó lórí omi ẹ ṣe ní lọ kéré ẹwà ìtẹ́ ẹ̀ fi máa bá mi jiyàn àbí ẹ jọ ẹ kájọ wo fídíò yìí so that gbogbo wa lè mọ̀ wípé òmìnira Yorùbá ti dé. Eléyìí ṣe pé wọ́n ní Ọlọ́run ti ṣe, kábíyèsí Elédùmarè. Kí làwọn condition tó wá fún wa? Kò sí condition náà bẹ́ẹ̀ yẹn o, kò sí condition náà. Condition tó wá fún wa ni wípé wọ́n ní kí gbogbo àwọn ọmọ Yorùbá ká bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún bàbá wa, orúkọ àwọn mẹ́ta lọ́dá, fún bàbá wa Professor Emeritus Merited Intelligent Distinguished Loyal Dependable Honest Distinguished Professor Adebanji Akintoye, alongside our father Dr. General Chief Field Marshal Ọmọjọmọlọ Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó baba dami, ẹkùn ọkọ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tàbá rí nǹkan ní àárín ẹmu ẹkì ẹran bí ó rẹ̀ kọ́ tàtàtàtàtà. Náà kó má dàbí pé àsọdùn mi ti pọ̀ jù, mo fẹ́ play fídíò yẹn fún yín nísìnyí, bóyá torí ní tẹ́yìn náà bá wá gbọ́ bóyá máa wá gbàgbọ́ mọ́, torí mi fara mi ti jáde tí mo sọ fún yín tí mo ń dọdọdọdọ a máa gba Yorùbá nation sí ẹ̀, because àwa ń rí nǹkan táwọn bàbá wa tí wọ́n ń ṣe ní offline tó jẹ́ gudugudu méje yàyà mẹ́fà. As a matter of fact, Professor Adebanji Akintoye is the best father ever lived. Yes, káàkiri àgbáláyé bàbá Akintoye is the most humanitarian. Yes, kò sẹ́ni tó ó máa ṣe ò, kábíyèsí Elédùmarè. Ká tó tẹ̀síwájú, ká tó sọ̀rọ̀ tó pọ̀ jù, ẹ jẹ́ sáré play kìíní fún yín ká wá fetí ara wa gbọ́, ẹ lè mọ̀ wípé ọmọ Adéyẹmọ, bàbá Adebanji Akintoye, bàbá mi Ọláyọmí Kóìkì, èmi ọmọ MASB TV, ẹ lè mọ̀ wípé n tá à ń pariwo látijọ́ yìí, ọ̀nà wà ń bẹ. Ọ̀nà wà ń bẹ. Ẹni tó bá ní kó sọ náà ní Yorùbá nation, ó ti kú wọn tí ì sin. Ẹni tó bá ní lọ́kàn pé àwọn ẹ má bá wọn pẹ̀gàn Yorùbá nation o, ẹ má bá wọn pẹ̀gàn bàbá wa olóyè Sunday Igboho, ẹ lọ fi tàwọn ará wájú kọ́gbọ́n. Ẹ lè rẹ́ni tí ó máa sọra ìdí ọ̀tá bàbá wa olóyè Sunday Igboho, tí Ọlọ́run Elédùmarè tí ò ní jẹ́ kó padà di ẹni tí ò ní jẹ́ kọ̀ọ̀kan mọ́. Ẹ lọ flashback, ẹ lọ wo àwọn tó darí sọ̀wọ́ tí wọ́n dẹ̀ dìdì tí wọ́n bá wọn lágbára, ẹ wá wo tí Ọlọ́run fi gbẹ̀yìn gbogbo wọn báyìí. Ó ṣọ̀kì yín, ó ṣọ̀kì mí náà, ó ṣọ̀kì yín, ó ṣọ̀kì mí náà. Náà kí wájọ gbọ́ kínní yìí, kábíyèsí Elédùmarè, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run,
ọba tí ò ní pé méjì títí ayérayé, ọba tó jẹ́ pé I am that he is that he is, kí n bá sọ pé I am that I am, má dàbí kí mo fẹ́ àmì bí ọlọ́run kọ́ lọ́ má tẹ̀ lọ gbé gbé bá ìfọ́tí fún olúwa ẹ̀ ká ní jẹ́ ìfọ́tí ọlọ́run. Now ọmọ Yorùbá ẹ ká jọ gbọ́ dì ní ìdẹ̀ fẹ́ ká fetí ọ̀tẹ̀ gbọ́, mo fẹ́ ká fi etí ọmọlúwàbí tí gbogbo wa jẹ́ ká fi gbọ́. Mo dẹ̀ tún fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa káàkiri àgbáláyé, ẹ jẹ́ ká rọ̀gbà yí bàbá wa olóyè Sunday Igboho ká, ẹ jẹ́ ká rọ̀gbà yí bàbá wa emeritus merited intelligent professor. Now ó yá kí ẹ já gbọ́. Àsìkò ìtúsílẹ̀ ti dé o, wòlíì díbẹ̀. Àsìkò ìtúsílẹ̀ ti dé o, wòlíì díbẹ̀ tán ni wọ́n fi ọ̀rọ̀ yìí sílẹ̀ látàrí bí wọ́n ṣe sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá Nation pé àsìkò ìtúsílẹ̀ ti dé o, pé kí Ọlọ́run kó lọ́ra ẹ̀mí bàbá Akíntóyè olóyè Sunday Igboho Kóìkí àti gbogbo àwọn tó ń jìjàgbara pé kí Yorùbá Nation kó lè wáyé. Ẹ wo bàbá ìsọ̀rọ̀ lọ fọ́rọ̀ yìí o, kódà ọ̀rọ̀ dé ọ̀dọ́ bá ọ̀rọ̀dọ̀ Ọbásanjọ́ Ọbásanjọ́ àtọ́gbọ́sọ fún ìdílé kí bàbá ẹ̀ sọ nípa gbogbo ìgbésẹ̀ tí Ọbásanjọ́ gbé lórí ọ̀rọ̀ agriculture. Báwo lọ̀rọ̀ ṣe kọ́ ìbílẹ̀ ẹ̀ pásítọ̀ ẹ̀ṣẹ̀ rántí pé ìgbà kan àwọn ọ̀rọ̀ kan jáde lórí ọ̀rọ̀ ìbílẹ̀ màmá yìí fọ̀rọ̀ ránṣẹ́ o. Dangote kọ́ ṣé lóòótọ́ ni pé Dangote fẹ́ di president of Nigeria gbogbo yẹn ò kàn wá. Ohun tí mo fẹ́ kẹ́ gbọ́dọ̀ ti gbọ́ láti bẹ̀rẹ̀ wípé àsìkò Yorùbá Nation, àsìkò òmìnira ti dé. Ṣé mi sọ fún yín, mo ní nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ movement a lot of people, mo mọ àwa tí a jọ bẹ̀rẹ̀, mo fi Ọlọ́run búra, mo mọ àwa tá à ń jókòó tá à ń ṣèpàdé káàkiri all in the name of pé a fẹ́ jẹ́ kí Yorùbá kó pull out of Nigeria, but ọ̀nà táwa ń gbé gbàǹgbà yẹn ó yàtọ̀ sọ́nà eléyìí. Ọ̀nà tá a gbé gbàǹgbà yẹn ni pé a lọ ń bọ gbogbo àwọn òòṣà Yorùbá káàkiri, nǹkan tí lè bá fẹ́ àfún, tó bá dífá kí ló fẹ́ àfún àti ọbẹ̀. Yá kó tó di pé Ọlọ́run lo bàbá wa Chief Dr. Sunday Igboho fún wa, mọ iye alágbára tá a ti lọ bá ilẹ̀ Yorùbá ni tó yẹ pé ọkọ̀ yíwọ́ wa sọ́run ni, yá wọ́n yíwọ́ wa sọ́run, bẹ́ẹ̀ ni wọ́n yíwọ́ wa sọ́run. Ẹgbẹ́ clearly ó jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Banji Akintoye àti Chief Sunday Igboho àti bàbá wa the whitest lion ever lived, my own mentor, one and only must be mentor. Yá dúpẹ́ àṣẹ o, Ọlọ́run ṣe àdúpẹ́ o, Ọlọ́run ṣe àdúpẹ́ o, Ọlọ́run ṣe àdúpẹ́ o. Inú mi dùn, ayọ̀ ló kún. Ọ̀rọ̀ tí bàbá wa Tibetan sọ yìí ó tún fi èmi lọ́kàn balẹ̀ dáadáa, torí pé ìlú mọ́pọ̀ náà wà níbẹ̀. Nígbà tá a lọ ń bọ òòṣà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, àwọn àfáà ṣe tiwọn, àwọn pásítọ̀ ṣe tiwọn, àwọn oníṣẹ̀ṣe náà ń ṣe, a dẹ̀ ń gbé káàkiri. Nígbà yẹn èmi nìkan ni Bídíà tó tẹ̀lé gbogbo wọn ní Nàìjíríà before the turning out of Yorùbá Nation. Òun lèmi ṣe máa ń wọ àwọn tí wọ́n kọ̀ jókòó sínú yàrá wọn bì kan tí wọ́n máa tí kọ̀rọ̀ bì, kódà lómi àṣẹ báyàwó ẹ̀sùn tọ̀, kódà lómi àmà báyàwó ẹ̀sùn lọ, á dẹ̀ máa ṣàwọn voice note kò bá kóòdù, á máa pe àìníkan tí ó tò, á ṣe kí ni, á máa pe àìníkan tí ó tò, ẹni tí ó lògùn Ìbàdàn tí wọ́n máa sọ pé àwọn ológun lẹ́kọ̀ọ́. Fẹ́yìn tẹ́bà tí gbọ́ ọ́díò yẹn tẹ́lẹ̀, mo tún sì máa tún play fún yín. Wọ́n ní ká bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fáwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn, because mo fẹ́ kẹ́ mọ̀ kí bàbá Tibetan wọn ní sọ̀kọ̀ kó má rí bẹ́ẹ̀. Ó rí ẹ̀kẹ́ tó gbé bàbá Tibetan sọ̀kọ̀ kan tó ní rí bẹ́ẹ̀, ó máa ń rí ẹ̀. Ẹ rí pé kó tó di pé Tinubu wọlé, bàbá wọn ti kọ́kọ́ wà pẹ̀lú ọtẹ́ pé wọ́n polówó Yorùbá. Ó wá yẹ ká mọ̀ wípé ohun tó máa ṣẹlẹ̀ rí o, Tinubu máa padà wọlé o. Tó bá dẹ̀ ti wọlé tán kọ́, wọ́n sọ àwọn tó máa ṣẹlẹ̀. To the glory of God, bàbá Tinubu máa wọlé. Ní táìmù yẹn
kò sí prọfẹ̀tì kankan tó lè jáde sọ pé Tinubu máa wọlé due to nǹkan tó ń ṣẹlẹ̀ gbà yẹn. Bàbá Tibetan nìkan ni mo rí tó prophesize tó dẹ́rì bẹ́ẹ̀. Ìbẹ̀rù kan tí wọ́n tún sọ nísìn, wọ́n ní freedom is around the corner, pé ìtúsílẹ̀ ti fẹ́ẹ̀ dé tán, káwá kóòtù ẹ̀ ti dé tán, wọ́n ní káwá máa gbàdúrà fún bàbá wa Ọláyọmí Kóìkì, bàbá wa Chief Sunday Igboho, bàbá wa Professor Banji Akintoye àti gbogbo àwọn tá jẹ́ frontline media tá jẹ́ ọmọlẹ́yìn bàbá Olóyè Sunday Igboho àti bàbá Professor Banji Akintoye. Wọ́n ní kẹ́ máa gbàdúrà fún wa, ó tọ́ ni. Torí tẹ bá wo lọ òwúbọ̀ dáadáa, most of àwọn tó máa ń jìjà òmìnira wọn ń sábà jẹ níbẹ̀. Bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ ẹlòmíì. Now ẹ kà sáré dé ẹ̀ka ìpolówó ọjà. Olúsadé ní pẹ̀rẹ̀ abawọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná àjẹrè táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ́lọ́ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. Ẹ káàbọ̀ padà yín ènìyàn wa, nọ́mbà bàbá Máyégún lẹ ti rí yẹn. Ọmọ Yorùbá, ìwọ tó bá ti dira, ìwọ tó jẹ́ pé o ò níbi tó lè lọ láti lọ dira, ẹ pé bàbá wa Máyégún, o fẹ́ tẹ fáàdì, o fẹ́ fìdí ẹgbẹ́ múlẹ̀ ni, iṣẹ́ àánú ni, òun ojú Ọlọ́run fọmọ ni, o fẹ́ gbàwé ìgbélú ni, any type of thing tó mọ̀ pé ìṣẹ̀ṣe lè sọ̀bù ẹ pé bàbá wa Máyégún nọ́mbà wọn nìyẹn akáto iye ọdún. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ wọn tá à ń rí tó ń ṣe fáwọn èèyàn òun ló fà tá tó sì kọ̀ǹtínú láti máa polówó wọn torí pé kí ni wọ́n mọ tí wọ́n ń ṣe, wọ́n dẹ̀ jẹ́ ọmọlúàbí ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká pè wọ́n owó péréte ẹ dira, ẹni tó bá ń sọ fún ẹ pé kó má dira ń sì ó fẹ́ jẹ́ púpọ̀ ìtọ́jọ́ ni o. Òun náà ló wá gbọ́ nísìn tí bàbá Prophet Tibetan ti sọ wípé àsìkò òmìnira ti dé. Gbogbo àdé la mọ̀ wípé òmìnira ò ń ṣèkọ́ tó yàn gbà pẹ̀lú ìrọ̀rùn 100% ìrọ̀rùn. Yà ló dàbí ìgbà tọ́mọ bá ń kọ́ṣẹ́ ní ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ ni. Tọ́mọ ẹ wá jẹ́ wọn tó gà láì pé báwọn kọ́sọ́mà náà wá láìkẹ́ gan ọ̀gá ò ní tètè fi ọmọ bẹ́ẹ̀ sílẹ̀. Torí mọ̀ kí tọ́mọ ẹ bá lọ ẹnu òun máa gbẹ wà ní fẹ́ fi irú ẹ̀ lẹ̀ tí ó bá dé ìjà tó di ogun kò ní jẹ́ kọ́ ọmọ ẹ lọ. Exactly. Tábọ̀ sí ń bọ̀ sí Nàìjíríà ń ṣọ̀gá tiwa. Àwọn olórí burúkú lọ́dùgádà àti aṣẹ́wó olóṣó tó tẹ̀lé káàkiri wọ́n wá mú ìgbésí ayé àwọn ọmọ Yorùbá Haúsá Ìgbò wọ́n wá fi play chess. Ẹ̀yin náà wò kó máa fi ẹ̀mí odidi àwọn èèyàn fi play chess kó máa ṣe o. Bàbá Tinubu kó máa ṣe o. A sọ fún yín báwo ni ò bá ṣe dáa tó bá jẹ́ pé bàbá Tinubu ló sọ pé yá o ẹ̀yin ọmọ Yorùbá o ẹ máa lọ ẹ mọyì ìtàn tẹ máa nílẹ̀ Yorùbá ṣá kódà as a matter of fact all over the world ẹ máa gba yìí. President tó jẹ tí ó wò pé torí kan tó ń rí tó lè jẹ́ kí kókó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí tó tá solution dẹ̀ lè wà kí tó tá solution kókó lè wà. Ayé ò ní gbàgbé wọn, Ìgbò ò ní gbàgbé wọn, ìyẹn Biafra tó yapa. Yorùbá tá jẹ́ Oòduà nation, orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá, orílẹ̀-èdè kóòtù òjíire tàbí orílẹ̀-èdè Oòduà, àwọn ọmọ Oòduà
ànígbàgbé wọn. Haúsá, northern part of Nigeria ni àwọn Àríwá. Ó lórúkọ kò tó ń di gbogbo bí àdúgbò kan ló máa ń pò ó ní orúkọ táwọn northerners ó ní orúkọ tó ń pe ìlú wọn tẹ́lẹ̀. Àwọn Fúlàní yẹn ló wá sọ di Àríwá torí pé kí ni wọ́n ti take over ìlú wọn, and that is exactly what they are trying to do in the southwest. Ìyẹn nílẹ̀ Yorùbá tí ó dẹ̀ ní work, tí ó dẹ̀ work lájọ tí kò dẹ̀ never work. Now àwọn kọ̀ọ̀kan ń ṣẹlẹ̀, ó mà ṣe o. Ẹni tí wọ́n ní kẹ́ máa gbàdúrà fún wa, àwọn bàbá wa Tibetan gbogbo ara mọ̀ wípé wọn ò ní sọ̀rọ̀ kẹ́ má gbàdúrà ẹ̀. Kẹ̀yìn náà ẹ wo ìgbà tó ti àtàkì. Gbígbàdúrà ẹ̀yin àti bàbá wa ló keep wa moving, ó ṣágbára. Lóòótọ́ àwa náà lè máa gbìyànjú ká máa rúbọ ṣètùtù ká máa ká má fi àwa sílẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ni ọba tó ń fìṣọ́ ṣọ́yàn, kò ní fìmọ̀ àti nílẹ̀ á máa ṣọ́ wa. Now ó ní plan kan tí àwọn Fúlàní tí wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n lọ ṣe meeting kan ní Central African Republic. Kí ni plan tí wọ́n dẹ̀ ti make indoor meeting ni o, kódà kò ń ṣe anyhow person ni wọ́n lọ. Kódà gan ó lójú gómìnà ilẹ̀ Haúsá tí wọ́n gbà kò lọ. Àwọn tó jẹ́ Futajalonese gbogbogbò, àwọn Fúlàní movement gbogbogbò ni wọ́n lọ ṣe ìpàdé. Ǹjẹ́ mo tí ìpàdé yẹn bí ṣá? Ó ní ọgbọ́n kan, ó ní kọ̀ọ̀kan tá a gbọ́ tó náà Fúlàní fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe nísìnyí. Tẹ bá dẹ̀ rántí dáadáa, mo wọ́n kan nísìnyí báyìí ìsáré round-up ìṣàjébù ni wọ́n lò yìí kó tó di pé ìṣàjébù yìí kú. Àwọn Fúlàní fẹ́ gbé ìgbésẹ̀ kan báyìí. Wọ́n máa lọ sí ìgbèríko ìyẹn àwọn inú abúlé. Wọ́n á lọ máa fi orúkọ olóyè Sunday Igboho, wọ́n á máa fi bá àwọn èèyàn sọ̀rọ̀ as Yorùbá Nation Freedom Campaigner. Wọ́n á wá máa parọ́ fáwọn èèyàn wípé olóyè ti wà níbì kan, wọ́n ní kí gbogbo àwọn tá bá nífẹ̀ẹ́ wọn ká wá pàdé àwọn ńbẹ̀. Kò ń ṣe inú táwọn inú village àwọn abúlé Yorùbá tó wọnú, tó jẹ́ abúlé gangan tó jẹ́ pé wọ́n ṣe live life abúlé tí wọ́n ti gbọ́ nípa olóyè Sunday Igboho, títí kọ́ àwọn olóòdẹ, ọlọ́dẹ, àwọn ọdẹ òru, ọdẹ ọ̀sán, gbogbo wọn sápátá, àwọn balógun ìlú nǹkan kan. Wọ́n á wá máa sọ fún wọn wípé olóyè Sunday Igboho ti pàṣẹ o, wọ́n ní kí gbogbo àwọn ọmọ Yorùbá ká wá bá àwọn nínú ibi báyìí. A gbọ́ pé allegedly wọ́n lè máa fún wọn ní 10,000 pé olóyè ní ká fún yín, ṣe Sunday Igboho ní ká fún yín, kìnìkan igbá kan àwọn kan. It's all lies. Ẹ̀yin tẹ bá tẹ̀lé wọn tó bá ti fi lè kó yín báyìí, tẹ ò pẹ́ fún wa pàdé Sunday Igboho, wọ́n lọ pa yín. Ẹ tètè bá mi send information yìí kó jáde síta dáadáa. Ẹ jọ̀ọ́, anybody tí wọ́n bá ti wá wàásù Yorùbá Nation fún, tàbí tọ́wọ́ ó jẹ́ kẹ́yìn náà mọ̀ wípé olóyè Sunday Igboho wọn kì í ṣe akọ́lé. Bẹ́ẹ̀ ni wọ́n ń ṣakọ́lé. Tó bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ wọ́n máa sọ lójú gbogbo ayé ni, mo fẹ́ ṣe nǹkan báyìí, mo fẹ́ ṣe nǹkan báyìí. Irú èmi ọmọ yín Masbi TV, bàbá mi Ọláyọmí Kóìkì, àwọn world media, nǹkan tẹ́ bá gbọ́ lẹ́nu tiwa òun ni olóyè mọ̀ sí. Any other person tó bá ti wá àbí tẹ́níwọ̀dì bá ti wá bá yín tẹ fura sí pé àwọn tá à ń sọ yìí ni, ẹ gbé fóònù ẹ pè Masbi TV lẹ́sẹ̀kẹsẹ̀ anywhere ní gbogbo ilẹ̀ Yorùbá, máa kọ̀ọ̀tù àwọn èèyàn máa wá bá yín bẹ̀. Ní ìfẹ́ mọ̀, Oǹdó ni, Èkìtì ni, Ọ̀ṣun ni, Ọ̀yọ́ ni, Ògùn ni, Lagos State ni, Kwara ni, Kogi ni, Oǹdó ni, gbogbo state tó wà pátápátá, Lagos State náà. Ẹ má jọ tọ́yìn pa o. This is the security alert.
awareness tó bá wá ṣe fún yín tẹ́ ìwé mi yọ̀ ń bẹ̀ tí ẹ wò rí àwọn kọ̀ọ̀kan tẹ́ mọ̀ ń bẹ̀ ẹ tètè wá sórí YouTube ẹ dá ẹ nọ́mbà Masbi ẹ search for Masbi TV either YouTube or Facebook ẹ rí nọ́mbà mi ń bẹ̀ ẹ pè mí ní fídíò call àwọn tó wá wàásù fún yín tó bá bá yín sọ̀rọ̀ awareness ẹ pè wá fídíò call à confirm wọn fún yín tó bá jẹ́ àwọn tẹ́ máa múlẹ̀ ní à sọ fún yín tó bá dẹ̀ jẹ́ pé àwọn èèyàn wa ta mọ̀ náà ní à sọ fún yín stay safe ẹ jẹ́ tètè round up kí iná ètò kú òun la yín sọ kẹ́ support wa ẹ support Masbi TV kò yí sí èyí náà wọ́n ti gbọ́ imú náà lọ ní ìṣẹ̀kọ́ tó ṣẹlẹ̀ wọ́n ti kọ́kọ́ mú náà yẹn lọ tí mo do like 4 hours kọ́tún tó mo dé ẹsẹ̀ yìí kọ́tún tí mo lọ padà báyìí mo yín náà support mi I need the generator I need the router I need the mixer I need a lot of things more than 10 million naira ọmọ Yorùbá kan ṣoṣo tí ó lè fún mi wá fún studio a dẹ̀ fẹ́ gba ibi tá a máa lò náà building tá a bá ṣe sí náírà ó ń lọ bí 1.5 million ẹ support mi Oòduà gbó àkókò ní gbé ọ̀dàlẹ̀ o now àwọn Fúlàní ti gbà pé Yorùbá máa lọ bọ̀ wọ́n wá ní kàkà kí kó má jẹ́ sèse á fi ṣàwádànù àyà gbà pa lọ ọ̀pọ̀lọpọ̀ wa àyà dalábò ara ni bíi tàwọn ta fẹ́ filẹ̀ ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ dira ó náà kò tí dàbọ̀ fẹ́yìn tí a bá fẹ́ support me financially account number mi rè 021 41 68 704 021 41 68 704 GTB Williams Olúwatósìn lọ́dọ̀ ní máa rí lórí ẹ̀ fẹ́yìn tí a bá fẹ́ bá wa sọ anything tàbí ní polówó ọjà fún wa ẹ pè wá sórí +229 57 74 79 70 +229 57 74 79 70 tí n bá tẹ́ bá get number yẹn dáadáa ẹ try kẹ́ wò lórí channel lórí YouTube tàbí Facebook direct number mi wà ń bẹ̀ tàbí kẹ́ pè mí sórí +234 Ọlọ́run ṣé wọ́n tún ti múná dé o +234 láti bí i 8 hours mo join video report more than 8 hours nǹkan tá à ń sọ nìyẹn ẹ support mi by now pé kí ọmọ ìgbẹ́ ọmọ yín máa gbé kí nǹkan ti ní generator ńlá kí ti ní gbogbo equipment after all ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ frontline media bíi tèmi báyìí náà ni àwọn ọmọ ìbá ti support èmi ọmọ Masbi TV nìkan ni mo sì rí tí mò ń lọ́bì ní àtijọ́ yìí ẹ ṣàánú ọmọ yín o Oòduà gbó àkókò nígbé ọ̀dàlẹ̀ o fẹ́yìn tí ẹ bá fẹ́ gbé polówó ọjà fún wa ẹ contact wa bóyá ọkọ̀ burúkú kan ṣẹlẹ̀ lérí ẹ̀ẹ́dẹ́gbẹ́ ká bá yẹn pariwo ẹ̀ síta ẹ contact wa náà kó tó di pa kásẹ̀tì ńlẹ̀ ìjà sáré dé ẹ̀ka ìpolówó ọjà. bitter tea ẹkùn tí ń wọ̀yá ẹ̀jà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn whatsapp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà èèyàn láàólà bitter tea nọ́mbà ọ̀rẹ́ ti rí yẹn ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì bóyá ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn kéré tó fẹ́ kó tóbi sí sáìsì tó fẹ́ láàólà bitter tea ní kẹrà láàrin ijọ́ mẹ́ta ijọ́ mẹ́rin ẹ̀ pè mí ẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi ìwọ tó bá ní arthritis prostate cancer arúmọléegun ulcer owó ojú ọlọ́run fọmọ anything
Trado Medical ẹ pè láàólá bitter mo lè fọwọ́ wọn sọ̀yà. Ìwọ tó bá ní kidney problem tó ní any problem tó mọ sensitive organs tàbí any organ ẹ pè láàólá bitter àti rẹni tí UK condemn kidney tí wọ́n ní kò lè ṣiṣẹ́ mọ́ tó dẹ̀ pé ìgbà tó fìgbàgbọ́ lo láàólá bitter mo fọlọ́ múra fún yín ìkéle oṣù pé bí à ń polówó ọjà testimony tẹ̀lé ẹ ṣe wà yá ọdún ẹ wà lọ́wọ́ mi tá a bá ń play audio báyìí á dàbí pé à ń lo fọ́mátì fáwọn èèyàn ni